lẹ́ o nílé lóko lẹ́yìn odi àpapọ̀ gbogbo ọmọ Yorùbá wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá ó tó gẹ́ẹ̀ Yorùbá exit yìí nìkan ṣoṣo lọ́nà àbáyọ tá a fi lè bọ́ lóko ẹrú àtọwọ́dá orílẹ̀-èdè ìtànnìjẹ ni orílẹ̀-èdè alágàbàǹgebè tó kún fún ẹ̀tàn ìmọ̀tara ẹni nìkan ìpànìyàn ohun ìpayín kéke àìláàánú àtiwá ìṣẹ̀lẹ̀ oníranran àkàìkàtàn lóhun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ìtànnìjẹ ni ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá exit is the only solution to our agonies. Àní Yorùbá ò ṣerú mọ́ a ò ṣe mọ́ ẹ jẹ́ á lọ sílẹ̀ bàbá wa ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé ẹ tẹ́tí ẹ wá gbọ́ tá a bá tiẹ̀ gbòmìnira nílẹ̀ Yorùbá àwọn àǹfààní wo ló ń bẹ ń bẹ ẹ jẹ́ àjọ wa tẹ́tí ká wá gbọ́ àǹfààní tó ń bẹ nínú ká gbòmìnira ara wa tá a bá wà lórílẹ̀‐èdè Yorùbá ìyẹn Yorùbá nation èdè Yorùbá pọ́nbélé la ó máa sọ lórílẹ̀‐èdè Yorùbá àtúnfàwọn èdè míì tá a bá tún yàn láàyò láti máa sọ gẹ́gẹ́ bí àwọn orílẹ̀‐èdè kan ṣe ń sọ èdè wọn ẹ̀yin náà ẹ wo àwọn Dutch èdè ara wọn ni wọ́n ń sọ ẹ wo àwọn Germany èdè Germany ni wọ́n ń sọ nílẹ̀ tiwọn ẹ wo àwọn Gẹ̀ẹ́sì bí wọ́n ṣe ń sọ èdè ìbò ní tiwọn àtàwọn orílẹ̀‐èdè míì bíi Faransé India pẹ̀lú àwọn China ẹ rí wípé èdè ara wọn ni wọ́n ń sọ ojoojúmọ́ ní orílẹ̀-èdè wọn lọ sókè tí wọ́n sì ń tẹ̀síwájú Yorùbá ẹ jẹ́ ká gbé nǹkan wa lárugẹ tá a bá gba orílẹ̀-èdè Yorùbá ìyẹn Yorùbá nation iṣẹ́ yóò máa wà lóní ìrànràn iṣẹ́ ọ̀sán pẹ̀lú iṣẹ́ òru bákan náà ni ó sì máa já sí ìrọ̀rùn fún gbogbo àwọn ọ̀dọ́ kódà àwọn arúgbó gan tó bá fẹ́ irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ yóò máa láǹfààní àti máa ṣiṣẹ́ tó wọ ìyà fáwọn òṣìṣẹ́ ò sì ní jẹ́ ìnira fẹ́ni kankan nígbà táwọn ọ̀dọ́ bá ń sílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí NYSC ìyẹn ní orílẹ̀-èdè ìtọ́nijẹ Nàìjíríà ni bí wọ́n bá wá rí iṣẹ́ tán ọ̀nà wo làwọn ọ̀dọ́ Yorùbá fi fẹ́ máa lu jìbìtì orí ẹ̀rọ tàbí kí wọ́n máa ṣe yahoo àìríṣẹ́ òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lu jìbìtì ìyẹn lórílẹ̀‐èdè ẹlẹ́tàn Nàìjíríà ni ẹ̀yin ọmọ Yorùbá ó dá mi lójú pé gbogbo yín lẹ̀ ń fọkàn bá gbogbo àwọn àǹfààní yìí bọ̀ ẹ jẹ́ á lọ sílẹ̀ bàbá wa ìyẹn Yorùbá nation ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bí a bá gba Yorùbá nation tá à ń sọ yìí social welfare yóò máa wà fún gbogbo ènìyàn bí oúnjẹ ọ̀fẹ́ fáwọn arúgbó ìrànwọ́ owó fáwọn ọ̀dọ́ tí ò tí ì ríṣẹ́ ìrànwọ́ owó fáwọn oníṣòwò alábọ́dé ìrónilágbára fáwọn oníṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà làwọn èèyàn ó mọ rí ìwòsàn ọ̀fẹ́ alábọ́dé gbà lára àwọn àǹfààní nínú gbígba òmìnira Yorùbá nation náà tún rèé o ètò ẹ̀kọ́ tó yè kooro níbàámu pẹ̀lú ètò ẹ̀kọ́ gidi bíi tàwọn orílẹ̀-èdè tó ti nídàgbàsókè lẹ́kùnrẹ́rẹ́ jákèjádò àgbáyé tó fi jẹ́ pé irú ìwé ẹ̀rí àwọn ọmọ iléèwé orílẹ̀-èdè Yorùbá yóò máa wà níbàámu pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn yòókù lágbàáyé láìsí ìtàbùkù nínú ẹ̀kọ́ orílẹ̀-èdè wa ìyẹn Yorùbá nation. ọ̀kadì àyàn mi ni. olùyọ̀wé ọ̀kadì. lọ́jà fún ọkùnrin. síwájú sí i kò ní sáàyè ìwà fàmílì tí ń tutọ́ ní Yorùbá nation ìyẹn ká máa lò ní bí ẹrú ìdájọ́ òdodo la ó máa tẹ̀lé òfin tó bá ti mú ọmọ tálákà òfin náà ni ó mú gbogbo àwọn ọmọ olówó kò ní sáàyè láti gbẹ̀bí falárè tàbí láti gbàre fẹ́lẹ́bí ìdájọ́ òótọ́ ni yóò gbilẹ̀ káàkiri Yorùbá nation torí pé bá a ṣe bẹ̀rù náà la bọ́ mọ́ àti pé ọ̀rọ̀ àbẹ̀tẹ́lẹ̀ yóò di àfìsẹ́yìn tí egun alárè ń fi sọ ohun tó bá tọ́ sọmọ olówó tàbí fólówó fúnra ẹ̀ náà ni yóò máa tọ́ sáwọn ọmọ tálákà ẹni tó bá wá fèrú ṣègbè yóò fi mú kàtà òfin ṣe bẹ́ẹ̀ mọ̀ pé níbi tí egun bá ti gbàlù àjọwọ́gbó ni fún gbogbo àwọn ọmọ eriwo bádájọ́ kan bá fi lè dájọ́ ìbìtà tájì ọ̀rọ̀ náà sì tún ṣì mọ́ lórí ìdájọ́ tìrú adájọ́ bẹ́ẹ̀ yóò gbà yóò lé o à ń bèlè tà sí aráàlú ẹ̀yin ọmọ Yorùbá ohun rere ń bọ̀ wá níwájú ẹ̀jẹ̀ àrèlé Yorùbá exit là ń pariwo lórílẹ̀‐èdè tá ó ti mú ìgbàyé gbádùn àwọn àkàndá ẹ̀dá ní bàádà a ó ṣe ọ̀nà ọ̀tọ̀ fún wọn láti máa rìn nítorí ààbò tó péye lórí wọn pẹ̀lú ètò ẹ̀kọ́ ìwòsàn àti ìrónilágbára fáwọn àkàndá lórílẹ̀‐èdè Yorùbá tuntun tá à ń sọ yìí tá a bá gba orílẹ̀‐èdè Yorùbá nation ìwà fífipábánilò yìí ó dohun ìtàn bó ti jẹ́ pé àwọn àtọ̀húnrìnwá kan ló fàṣà ìfipábánilò gbilẹ̀ yẹn lórílẹ̀‐èdè ẹlẹ́tàn Nàìjíríà ni tílẹ̀ olómìnira Yorùbá ó sì ní fàyè gbarú ẹ̀
àti wípé ìfọ̀kànbalẹ̀ yìí wà fáwọn àgbẹ̀ lórí ẹ̀mí wọn àtúnwọ̀n ọ̀gbìn wọn pẹ̀lú èrè oko wọn. bẹ́ẹ̀ sì ni ìjọba Yorùbá ò ní fàyè gba ìran kan tàbí ìjọ kankan láti máa ṣekú pa àwọn àgbẹ̀ tàbí bà èrè oko wọn jẹ́. ilẹ̀ olómìnira Yorùbá yóò sì tún pèsè àwọn ààyè ìtọ́jú èrè oko pamọ́ sí fọ́jọ́ iwájú aláìlẹ́bi àti ìgbélárugẹ ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa tuntun tá à ń sọ yìí. ṣé ẹ mọ̀ pé bébí bá ti kúrò nínú iṣẹ́ bùṣe bẹ́ẹ̀ ni táwọn ọ̀nà tààrà bá ti dénú àwọn sàgọ́dàbúlé wa gbogbo àǹfààní yóò mọ̀ wá láti káwọn èrè oko wá sínú ìlú èyí ó sì dènà bí àwọn nǹkan èrè oko wa ṣe ń bàjẹ́ nílẹ̀ Yorùbá. ní orílẹ̀-èdè Yorùbá tí à ń fọ rere rẹ̀ yìí àǹfààní yóò wà láti máa fa àwọn irinṣẹ́ ìgbàlódé ṣiṣẹ́ ọ̀gbìn èyí tá a mọ̀ sí mechanized farming system mẹ́bẹ̀rẹ̀ àwọn orílẹ̀-èdè kan bíi China, England àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọjọ́ kan ṣoṣo kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ nígbà tí wọ́n káràmásìkì iṣẹ́ àgbẹ̀ ẹ̀rí bí wọ́n ṣe ń dọba nínú pípèsè èrè oko ní pàtàkì oúnjẹ. ẹ̀yin náà ẹ wo ìlú kan tí wọ́n ń pè ní Gbìmọ̀ ìyẹn nípínlẹ̀ Èkìtì tí wọ́n mú ọ̀gbìn ìrẹsì lọ́kùnkúndùn. bákan náà la rí àwọn ìlú kan nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń ṣe iṣẹ́ ọ̀gbìn ẹ̀gẹ́ àtàwọn ìlú kọ̀ọ̀kan mìíràn bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀gbìn àgbàdo àtàwọn èrè oko míì. tí a bá lè di olómìnira nílẹ̀ Yorùbá irúfẹ́ àwọn agbègbè tàbí ìlú wọn wọ̀nyí yóò láàbò tó péye láti máa gbé nínú àbá oko wọn fún ìfọ̀kànbalẹ̀ tó péye ṣiṣẹ́ àgbẹ̀ lọ́pọ̀ yanturu. ẹ̀yin ọmọ Yorùbá gbogbo nǹkan tí à ń sọ wọ̀nyí orí àwọn kọ́ lásán ló wà. a fẹ́ kí gbogbo àparapọ̀ lóǹkan ṣoṣo wípé ilé ti tó lọ o kò ní í sí ẹlẹ́yàmẹ̀yà torí pé èdè Yorùbá kan náà láwùjọ máa sọ. bí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ń sọ̀rọ̀ dandan ni fún ọmọ ìpínlẹ̀ Oǹdó tàbí Èkìtì kó gbọ́ ọ yé. èdè Yorùbá yìí kan náà láwọn èèyàn ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ògùn ń sọ lẹ́nu. kí ló wáá fẹ́ fa ìgbọ́ra ẹni yé débi ẹlẹ́yàmẹ̀yà àwọn nǹkan wọ̀nyí là ń wí Yorùbá ilé tó lọ. gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá tó jẹ́ ti Yorùbá la ó gba ìṣàkóso wọn padà tí ọrọ̀ ajé Yorùbá yóò fi máa búrẹ́kẹ́ sí i. ẹ̀yin náà wo iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè lẹ́tàn Nàìjíríà ni. kí nìdí okùnfà dákúdájí ní ẹlẹtírísítì yìí gan-an. ìdáhùn rẹ̀ kankan kò sí fún gbogbo àwọn ọmọ Yorùbá torí pé èrò wìtìwìtì lásán ni wọ́n ka ìran Yorùbá sí láàrin wọn. bí Yorùbá nation bá dúró tán iná mọ̀nàmọ́ná wa yóò dúró rè. ẹ̀tọ́ ni fún ìjọba tó bá mọṣẹ́ wọn níṣẹ́ láti kéde ṣáájú kí wọ́n tó pa iná ìjọba máwọn aráàlú lójú. bí àǹfààní iná mọ̀nàmọ́ná bá sì ti wà láàrin ìlú ọrọ̀ ajé wọn yóò túbọ̀ máa rú gọ́gọ́ sí i. ìwé ìrìnnà Yorùbá nation yóò lágbára tí yóò sì tún jọni lójú bíi tàwọn orílẹ̀-èdè bíi Australia, USA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. owó Yorùbá nation yóò jẹ́ owó tó níye lórí yàtọ̀ sí owó tó ń fojoojúmọ́ wálẹ̀ nínú òṣùwọ̀n. owó tí Yorùbá nation yóò yàn láti máa ná yóò jẹ́ owó tí ó wà ní ìbámu pẹ̀lú dọ́là àti àwọn owó tí ó ga ní àgbáyé. èyí yóò sì ṣokùnfà kí ọrọ̀ ajé Yorùbá wà ní ìbámu pẹ̀lú ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè tó ti dúró nínú ìdàgbàsókè lágbàáyé. ẹ̀yin ọmọ Yorùbá àwọn olóṣèlú ẹlẹ́tàn yìí pé wọn ò ṣe fi ṣe ìgbẹ́kẹ̀lé orin bámúbámú ni mo yó ni wọ́n ń fojoojúmọ́ kọ. ìdí nìyí tá a fi gbọ́dọ̀ gbára wa kúrò lóko ẹrú àwọn Fúlàní kí ilẹ̀ Yorùbá dòmìnira kí ọrọ̀ ajé wa lè rú gọ́gọ́ sí i. bílẹ̀ olómìnira Yorùbá bá fi lè dúró déédéé àwọn èbó yóò wà láti dálé iṣẹ́ kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ Yorùbá tó ríṣẹ́ gé ọlá fún yóò lè dálé iṣẹ́ kalẹ̀. ẹ rántí ilé iṣẹ́ ìhun aṣọ tó wà nílùú Adó Èkìtì Oòduà Textile a gbọ́ pé ó ti dẹnu kọlẹ̀ tí wọ́n sì ti sọ di ṣọ́ọ̀bù ìtajà. ẹ má jẹ́ káwa ọmọ Yorùbá fojú àwọn olóṣèlú wọ̀nyí gbé ká. àwọn tí wọn kò láàánú ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n ń fi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà gba tíkẹ́ẹ̀tì ìṣèjọba lásán. kí ni wọ́n fẹ́ ṣe bí wọ́n bá wá dórí àga náà gan-an. a tún fẹ́ kí ẹ mọ̀ pé bí a ó ṣe máa ṣètò ìdìbò ní Yorùbá nation ìrọ̀rùn ni yóò bá dé. ìlànà ẹ̀tọ́ à ń tẹ̀lé ó ní àfimọ́ ṣètò ìdìbò wa kódà ìka tó bá tọ́ sí la ó máa fi rè mú. fún àpẹẹrẹ ẹnikẹ́ni tó bá fẹ́ ṣèpolongo ètò ìdìbò yóò jẹ́ nínú ìwé ìròyìn orí rédíò tàbí lórí tẹlifíṣàn tàbí kó jẹ́ orí àwọn ẹ̀rọ ayélujára kò sì ní sáàyè fún àǹpamí òkè rútòdò. òtítọ́ pọ́nbélé òun náà ni a fi máa ṣèjọba ilẹ̀ olómìnira Yorùbá nation. bí a bá ń wa epo nílẹ̀ Yorùbá nation ìjọba Yorùbá ni yóò ní àṣẹ lé lórí. price control náà yóò sì wà láti máa tajà wa ní dọ́gbandọ́gba. ẹ̀tọ́
fún àwọn òṣìṣẹ́ ìjọba bí a bá gba Yorùbá Nation kò ní jí à ń bẹ̀bẹ̀ gbà. Àwọn òṣìṣẹ́ ìjọba ní Yorùbá Nation yóò máa wà pẹ̀lú akẹgbẹ́ wọn lágbàáyé. Bẹ́ẹ̀ ni wọ́n sì máa gbégbé ayé gbẹdẹmukẹ ṣiṣẹ́ ọwọ́ wọn. Ọ̀rọ̀ omi yóò di ìrọ̀rùn torí wípé bí àwọn adarí gidi bá ń darí ní orílẹ̀-èdè kan pẹ̀lú ẹ̀tọ́ òfin lórí òtítọ́ táwọn olórí náà sì nífẹ̀ẹ́ àwọn ènìyàn wọn. Ìgbé ayé ìrọ̀rùn ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè náà yóò máa gbé. Ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀ ìdí míì lónìí rànran la fi ń sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé ilé tó lọ. Yoruba Exit is the only way out. Yoruba Exit tá ń pariwo yìí ó ń lọ́nà àbáyọ. Sponsored by Yoruba Nation Diaspora Mega Rally USA.